àwọn ìpèníjà tí ò kí ń jẹ́ kí obìnrin conceive kó lóyún bíi pé kí obìnrin máa fi ojú ara só oògùn ẹ̀ mo fẹ́ kọ́ ẹ̀ kó máa fojú ara ya só kò ní jẹ́ kó obìnrin lóyún bọ̀rọ̀ àbóbìnrin bí èrí ó ń jáde ní ojú ara ẹ̀ àwọn oríṣiríṣi nǹkan jáde lójú ara ẹ̀ PDI tá a mọ̀ sí pelvic inflammatory disease àbí píríọ̀dù ẹ̀ ń rí bákan inú ń dùn infection gbogbo àwọn àrùn tí kì í jẹ́ kó obìnrin conceive ogun ẹ̀ mo fẹ́ kọ ẹ̀ tó bá dẹ̀ ti ṣe ọbẹ̀ yìí Bismillah wá conceive lẹ́sẹ̀kẹsẹ̀ ni Bismillah sọ ọmúroro ni omi jáde lọ́mọ ẹ̀ ó ní spam leakage ẹ̀dà bá mi gẹ́ẹ̀tì ewé sáwéré pèpè tútù òun náà ni wọ́n pè ní awéré pèpè òun náà ni wọ́n pè ní ata ọ̀dẹ̀ tútù ó máa ń hù síbi tó ti ilẹ̀ omi báyìí so gẹ́ẹ̀tì ewé yẹn gẹ́ẹ̀tì ewé efinrin pẹ̀lú ẹ̀ gẹ́ẹ̀tì èpo igi ìràsá òun ní gẹ́ẹ̀tì ẹ̀ pẹ̀lú ẹ̀ gẹ́ẹ̀tì ọ̀jẹ̀jẹ̀lẹ̀ igi kaṣú ewé kaṣú tí ò tí gbó kó wá gẹ́ẹ̀tì ata ìjọsìn òun ní kó gẹ́ẹ̀tì ìyèrè kó wá lọ gbogbo nǹkan wọ̀nyí papọ̀ tó bá ti lọ papọ̀ fà sínú kòkò kó wá da irú woro sínú ẹ̀ kó fi epo sí kó fi omi sí kó fi iyọ̀ sí omi ní mo sọ omi tó bá fi ṣe bomi ordinary water àti iyọ̀ kó fi sí pẹ̀lú epo pupa kó mix ẹ̀ pọ̀ kó gbá kó máa mú kó ṣe kó máa mú bí ọbẹ̀ kó máa mú ní time tó bá ṣe period tó bá parí period kó máa mú àmọ́ wọ́n tó bá fẹ́ gbéná wo ojú ẹ̀ tán yányán gẹ́ẹ̀tì original ìjàpá tí kìí ṣe ẹwìrì tí kìí ṣe yánríbo original ìjàpá ìyẹn máa rí kàràkàtà báyìí confam ìjàpá nìyẹn kó wọ́n bá ẹ pa kó ṣe kó fi ọbẹ̀ yìí kó fi ṣe ìjàpá kó wá jẹ wàláì bí sí ni láì tààlà pẹ̀lú ìyọ̀dẹ ọlọ́run wàá finú ṣoyún wàá fẹ̀yìn gbọ́mọpọ̀n confam tested and confam ni wọ́n farabalẹ̀ kó gbọ́ torí tó bá ṣe ó létò bí wàá ṣe ṣe ọbẹ̀ yẹn jẹ́ ká gbọ́ ìpolówó tán kó wá mọ̀ bí wàá ṣe ṣe kó dẹ̀ fi fídíò yìí ránṣẹ́ ẹ gbìyànjú ẹ gẹ́ẹ̀tì àwọn special powder wa ìwọ̀n kì í ṣoṣólẹ̀ wọn ṣàwórí wọn ṣẹ̀bẹ̀ àgbà wọn ṣẹ̀yọnú ayé tó bá tọ́wọ́ ẹ bá tẹ powder yìí solid barrier máa wà láàrin wa àti evil world àwọn ẹ̀mí òkùnkùn wọn ní access sí ẹ mọ́ kò síbi tẹ́wà àti product wa òde ọkùnrin tí dakọ́lẹ̀ ń dà láàmú tí ó lè perform dáadáa tó ní demand power gẹ́ẹ̀tì caterpillar transformer àti miracle leaves arógbòsá ní ìdákọ́lẹ̀ ni wàá máa gbéná wọlé dáadáa ó wà effective gbìyànjú obìnrin tí sọmúroro hormonal imbalance àbúyẹ ẹ̀dá ń dà láàmú sperm leakage àtàwọn infection tí ó jẹ́ kó conceive ovulation problem get caterpillar bí sí ní láì tààlà wàá finú ṣoyún wàá fẹ̀yìn gbọ́mọpọ̀n ó wà effective gidi ẹ gẹ́ẹ̀tì Ileam ìsọ̀yè fún ọmọdé àti fún àgbàlagbà tó ń gbàgbé nǹkan kódà kó jẹ́ pé ó lọ́wọ́ ayé nínú Bismillah láì tààlà gẹ́ẹ̀tì Ileam ogun ìsọ̀yè ẹ gẹ́ẹ̀tì bulldozer met fibroid fóbìnrin tí oyún ìjú ń dà láàmú tá a mọ̀ sí fibroid àbí tó ní blockage tube get bulldozer met fibroid ó wà effective gidi ẹ get miracle leaves ewé ọ̀tọ̀tọ̀ 100 àti mọ́ ìzẹ́mzẹ́m la fi preserve senna leaf ó lágbára púpọ̀ jù wọ́n tàyàn lọ́fà ni ikùn èèyàn wú ni ẹsẹ̀ èèyàn wú ni wọ́n fún láfún jẹ poison lójú oorun àbí lójú ayé ni àbí nǹkan rìn káàkiri ara ẹ̀ àlìjọ̀nú ń dà láàmú ni àbóbìnrin tó pé bọ́kọ ẹ ṣe ń da spam sí oyi tọkọ ṣe ń release sí lára ni wọ́n ń sọ spam yẹn domi nínú ovary ẹ̀ tí ó lè conceive àbóbìnrin tó ní too much of miscarriage tó pé tó bá ti pọ̀ṣù kan oṣù méjì báyìí oyún yẹn ó tún wálẹ̀ get miracle leaf abẹ́ni tó ń forí kókó alátakò tó ń jẹun lójú oorun tó ní ìbálòpọ̀ ojú oorun abẹ́ni tó ìké nínú àìsàn inú tó ń dà láàmú ẹ get miracle leaves ó lágbára òun láti ní nílé kódà kó tún máa bu miracle leaves kó máa bu díẹ̀ díẹ̀ kó máa sè kó máa fomi tó pọ̀ kó máa fi ṣanra wé àtún open tó máa lé ẹ̀mí òkùnkùn jìnnà ó wà effective gidi ẹ get all in one natural herbs ẹ̀rí gbogbo product wa ló wà halal ó dẹ̀ wà scientific approved they are all powder ó wà effective gidi ẹ get all in one cancer diabetics asthma àwọn àìsàn ńláńlá ó wò more than 300 àìsàn ó lọ́wọ́ ayé inú ó lẹ́sẹ̀ ayé inú ó ń forí kókó alátakò ń jẹun lójú oorun ó ní ìbálòpọ̀ ojú oorun prevention ni treatment ni cure ni òun láti ní all in one lé ọmọdé lè lo àgbàlagbà lè lo àwọn product wa wà effective gidi ẹ̀rì àdèmá ń lo DHL láti deliver product wa láti Nigeria láti South Africa lọ anywhere in the whole world ní Nigeria à ń lo GIG logistic company láti deliver product wa all over Nigeria àwọn ẹ̀kọ́ tí mo kọ́ ní India ní China ní Arab country ní Asia continent iṣẹ́ tí mo kọ́ káàkiri Africa tí mo kọ́ ní Nigeria ni iṣẹ́ tí mo dẹ̀ bá létí bàbá mi ń ṣe ni alhamdulilayi lójú ọ̀nà iṣẹ́ yìí àti gba doctor àgbà professor lé lórí lójú ọ̀nà ewé àtegbò lójú ọ̀nà spiritual generally iná lè zátàlè láì jẹmíà gbogbo agbára ọlọ́run ọba lónìí látúnṣàkú anfusakun wọ́n alámùbímọ ní ntakọ̀ try láti pẹ̀ra wa ní nǹkan ọlọ́run ọba ní nǹkan à ń make advert káwọn èèyàn wá lè mọ̀ pé right way làwọn wà a ní special package tá a tún máa ń ṣe fún àwọn ọkùnrin tí wọ́n bá mú nǹkan ọmọkùnrin wọn tó jẹ́ pé kì í ṣe ojú lásán ó ti lo àgbo ó ti lo oríṣiríṣi tó fẹ́ dológógóró wọ́n mú nǹkan ọmọkùnrin ẹ̀ a ní special package tá a ń ṣe a ní special package tá a ń ṣe fún ẹni tó bá ní diabetics tó ní tọ̀ ṣúgà a ní special package tá a ń ṣe fún wọn a ní special package tá a ń ṣe fún ẹni tó bá ń wojú ọlọ́run ọba fọ́mọ a dẹ̀ ní ètò àwẹ̀ ètò àdúrà ètò sàárà àtàwọn legit powder tó jẹ́ súná powder tó jẹ́ halal powder fún àwọn èèyàn
tí kì í ṣe kíni tí ò lẹ́bọ lẹ́rù. So ẹ WhatsApp wa lórí +2761295638 inali zatali lai jemia gbogbo agbára ọlọ́run ọba lóní kò síbi tẹ́wà tí product wa ò jẹ́ both natural and spiritual case ẹ WhatsApp wa lé lórí ọbẹ̀ yẹn wàá jẹ ní time wàá máa mú ọbẹ̀ yẹn ní time tó ń ṣe period tó bá dẹ̀ parí period wàá tún máa mú ọbẹ̀ yẹn fi fídíò yẹn ránṣẹ́ àmọ́ṣẹ́ ìkó tó ṣe ọbẹ̀ yìí nǹkan tó bá lágbára fi sákàǹtì àwọn ọmọ aláìní account number ní fáwọn ọmọ aláìní 0123214254 account number fáwọn aláìní 0123214254 Wema Bank of Nigeria Global Herald Islamic Organization gbogbo ẹ̀yin tẹ́ ń gbádùn ètò wa tọ́lọ́run ràn ṣe ẹ fi Hajj àti umura ẹ fi ta organization wa lọ́rẹ̀ ẹ fún wa ní Hajj àti umura slot ní organization wa aláwọn èèyàn tá a máa fún tó dẹ̀ máa jẹ́ sádàkọ̀ fún yín bí sinillahi ta'ala inna li izata lillahi jami'a gbogbo agbára ọlọ́run ọba lónìí má sàlámù wa ilà lè kọ́ ìfi fídíò.